أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله العظيم. àwọn èèyàn gbọ́dọ̀ ń tóbi dáadáa ẹlẹ́ẹ̀kẹta ẹjájọ́ lókè jù báyìí lọ ẹ dákun ẹ sún pẹ̀lú ẹsẹ̀ wọn pé Ọlọ́run. ẹ dákun ẹ tún dákun ẹ tún dákun gbogbo àárí Ọlọ́run fún kí Ọlọ́run ó sì ẹ dákun gbogbo ẹni tálùkùránì ọjọ́ lójú ẹ dákun gbogbo ẹni táwọn àfọ ọjọ́ lójú ẹ dákun gbogbo àwọn ẹni tọ́lọ́ ń pè dásọ̀rọ̀ tí wọ́n ń bẹ ń jòkó bẹ́ẹ̀ bá tijú wọn ẹ tijú ọba tó dá wa ọ̀fọ̀ sẹ̀lú yìí ẹ dákun tó rọ Ọlọ́run kí n gba ní ìṣẹ́jú mẹ́wàá wọn fún wa ìṣẹ́jú mẹ́wàá òun náà nílò ìmáàmù màlẹ́ ṣe yọ̀dá kí n sọ̀rọ̀ Ọlọ́run. àbẹ́ẹ̀ rí báyìí gbangba yàrá náà ládùúgbò sí tí bàbá òní kí n bá gbà yọ̀ǹda lọ́dọ̀ pírẹsidẹ́ǹtì gbogbo àfà ní Kwara State bá a ti mọ̀ ẹ́ pè wọ́n nù agbàyọ̀ǹda wọn tòun ti bí wọn ò ti sí ń bẹ̀ náà. àbá ìmáàmù àgbà nímọ̀lẹ́ bàbá ní sẹ́ yọ̀ǹda báwọn wọn lè kú ara fẹ́ra kù. bàbá wa àgbà ní Gàmbàrí ń kọ́ sẹ́yìn náà yọ̀ǹda ẹ dákun ìgbàyọ̀ǹda ni ó chẹ́ǹjì lónìí torí àsìkò ni. bàbá wa àgbà bàbá ìmáàmù àgbà lọ́fà wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá mufti dr sẹ́ yọ̀ǹda bàbá wa grand kadi wa bàbá wa lágbàpọ̀ bàbá wa àgbà àdàbíyà lífàtúlẹ̀ àdàbíyà àgbà yọ̀ǹda wọn bàbá mudirul markaz àgbà yọ̀ǹda wọn gbogbo ẹ̀yin àǹfààní kalẹ̀ àwọn apọ́sọ́dọ̀ #1 citizen gbogbo tí ń jẹ́ Kwara State the executive governor of Kwara State bàbá ní sẹ́ yọ̀ǹda wọn láwọn yọ̀ǹda gbogbo àwọn táwọn wà yín lónìí ní mọ̀ọ́mù láfà lọ́mọ kéwú bàbá Mukadam Agba Ilorin dákun ká àwọn gbà yọ̀ǹda lọ́wọ́ yín pẹ́ẹ́ni wọ́n bá yọ̀ǹda kọ́nà wọ́n báyìí àdẹ́nìkan sí torí àsìkò ni. ẹ dákun ọ̀rọ̀ ọkú ló gbà bẹ́ẹ̀ a sì ní èmi ò ní lò ṣẹ́jú mẹ́wàá tẹ́ ẹ fún wa ń. tọ́ ẹ dákun kò ní tó bẹ́ẹ̀ ìmáàmù tó lọ yìí kọ́ dàgbà. ẹ gbọ́ báyìí. 75 years. Allah. Ọlọ́run kó eríire jọ sọ́dọ̀ rẹ̀ ni. Bàbá wa Imam Male
àdúrà tọkọ lọ́njọ́ wọn wé ńlá wà nílọrin ní lọ́wọ́ mi yìí. ìjọba ìmáàmù àgbà jẹ ìmáàmù ní 83 àdúrà tí wọ́n kọ́ lọ first. ibẹ̀ ni wọ́n ti kọ́ bí ó ti máa ṣe ayé lọ tó fi rí lo 40 ọdún níyà yìí. náà nílé wa bàbá wa ọmọ òní olónìí. ibẹ̀ wọ́n kọ́ lọ. ibẹ̀ wọ́n kọ́ lọ ń bi àdúrà. adébẹ̀ àfáà wa àkànbí àfáà wa jẹ́ gbé. wọ́n wá láwọn kìlọ̀ fún ìwọ ìmáàmù ọmọ èké ni ọ́. Allah. bó ṣe rọ́nà lọ ń bi ayé rẹ. gbogbo bí tẹ́ ẹ bá ti pawó yín ẹ máa da sí mẹ́ta. ibẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ fún láti ibẹ̀ wọ́n ti sọ fún yín sì ń lò tẹ jáde láyé. tòun ti bẹ́ẹ̀ ó kò lálàáfíà. khuruju imamin. ń bọ̀ gbogbo ẹ̀yin tọ́pọ̀ ṣẹ́ gbogbo wa lọ́fọ́ jọ ṣẹ́ àmọ́ ṣe àwọn kan jù kan lọ ọbọ̀ ṣẹ́ bàbá wọ ọba ìlú Ìlọrin. ìṣẹ́jú 5 ìṣẹ́jú tèmi tí ń lò mo ti bẹ̀rẹ̀ rẹ̀ báwọn. bàbá wọ ọba ìlú Ìlọrin ọ̀fọ̀ ṣẹ̀ wọ́n ọ̀fọ̀ ńláńlá. Allah. gbogbo ibi tí bàbá wọ ọba Ìlọrin ò sí níbẹ̀ tí wọ́n ráyè lọ bí ìmáàmù bá débẹ̀ ọba Ìlọrin débẹ̀ ìmáàmù débẹ̀ bí bàbá bá jókòó ẹ̀sìn ọba Ìlọrin ló jókòó ni. ọ̀kanu gbogbo ń tó bá dàrú tẹ́ ẹ bá gbé dọ́dọ̀ ìmáàmù nísìnyí ó tó gbogbo ẹ̀ fún yín. ọ̀rọ̀ tẹ́mi máa sọ ìmáàmù mọ̀lẹ́ náà ló jókòó yìí máa ní tí mo bá sọ̀kalẹ̀ ẹ̀kọ́ kírun gíríkì sí mi lánàá yàrá náà. àdéhùn tí ń bẹ láàrin àwọn Mukadamu àgbà pẹ̀lú ìmáàmù nù ìgbẹ́jọ́ táwọn bá ti sọ̀kalẹ̀ o kẹ́ ẹ tó kírun níta gbangba ẹ kọ́kọ́ kírun sí mi lánàá lé náà. ẹ má gbé mi jáde ìrun wọ̀ndọ̀rùkù nínú ta. ní tí wọ́n jọ sọnù. bàbá wa ìmáàmù bẹ́ẹ̀ kí n wí fún yín wọ́n mọ̀ wá pé yóò mọ̀ pé bàbá ẹ̀ tí ì ṣe tán bàbá ẹ̀ tí ì ṣe ẹ wá wo bí tọ́lọ̀ ní ọjà sí báyìí. ọlọ́run lọ́lẹ̀ mi gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe tẹ̀mọ́kó wọ́n mọ̀ fi lo àlìkìyámà yìí ọlọ́run ní òní rí bẹ́ẹ̀ gbogbo yín lẹ wá ń yà yín gọ́fìnà gbogbo yín lẹ wá yín àwọn Saliu Mustapha Yàyà Sẹ́ríkì bóun ni wọ́n ti ń pè lọ́kànkan lọ́hùn. fagbemi wa sanangeri tukuma. sanangeri gbogbo ilẹ̀ wa mẹ́ ẹ wo Alhaji wa Láre Sàgáyà gbogbo wọn gbìyànjú síbẹ̀síbẹ̀ ọlọ́run ní ọ̀sẹ̀. àbáwọn olóyè dé. ẹ dákun tó lọ lọ níbo là ń wá ń lọ bí ọ̀rọ̀ kú. khuruju imamin. khuruju imamin. jíjáde tí ìmáàmù jáde láàrin wa yìí. la mahala ta kharijun. wàláì kìí ṣe jíjáde rọ ọ jáde pẹ̀lú òdodo ọlọ́run léwájú ọlọ́run. yakumu alasimilahi bil barakati. yakumu alasimilahi bí wọ́n bá fẹ́ dìde tí ó jáde lé gbogbo wọn kọ́ sọ àdúrà pé ọlọ́run já lọ rí ká bọ̀ rí ní wọ́n bá tó débi àdúrà wọn wà á máa ṣe takuntakun wọn ò mẹ ẹnìkan sí yàtọ̀ wọn wà á ṣàdúrà yìí lọ gbá bẹ́ẹ̀ ni bàbá tó jókòó yìí. yuma yisufina. yuma yisufina ìmáàmù dákàlùkù mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ilé àfa rẹ̀ lọ́dámọ̀ ẹni tó kọ́ ń kéwú lọ́dọ̀ tiwa ló ti kéwú. wọn ò sì bá bẹ̀ jẹ́. kò bá bẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ń bá ń bọ̀ tó bá ń dìde ojú wọn náà mo ní ẹ má dìde mọ́ ẹni tí ń bá ń kórìíran wájú ọlọ́run báyìí ọlọ́run má jẹ́ á ṣe rí ibú. yuma yisufina. ilé àfa rẹ̀ sàkámọ̀. kùlàkì wà bá tilẹ̀. gbogbo ẹni tó jẹ́ tálíkà àti olówó bí ìmáàmù bá dàrin wọn bákan ni ó kà wọ́n ti ti bá ń ṣàdúrà. wọ̀yájí sí àlà ní àmọ́ ìwọ nẹ́kọ̀ọ́ máa ti. gbogbo ẹni tọ́lọ̀ ń kẹ́ gbogbo ẹni tọ́lọ̀ ń rọ̀ lọ́rọ̀ wọ́n mọ̀ wá sí àdúrà wọn lọ́tọ̀ bí tálíkà náà bá dọ̀dọ̀ rẹ̀ ẹ̀ ṣe bó gbé mílíọ̀nù fún ni. ẹ dákun ìmáàmù lọ́lọ́ yìí. ìmáàmù tó mẹ́tò lọ. lànàjìmọ́n ìràwọ̀ ńláńlá ni ìmáàmù. yafusuli amiruna bidawihi. gbogbo ẹni tí ń sẹ̀mí nílọrin àti ní Kwara lápapọ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ wọ́n sì fi ń sẹ̀mí. ọ̀dọ̀ wọn mo ti rí bàbá àwọn ọmọ bíbí inú wọn ò tí ì ríṣẹ́ tán wọ́n sì ń wáṣẹ́ fáwọn ọmọ tálíkà níta. yafusuli amiruna bidawihi. bí bọ́lọ̀ ti ṣe ìmáàmù nù.
kásìrà ń wọ yahadi mi ní ìjẹ̀mú ń wà áhùhádù. àtijọ́ ni o àtọ̀lọ́ka mọ́ ni o ìmáàmù ọ̀tẹ̀ ọlọ́run nítorí eléyìí tálàrí mọ́ tí ó ṣe ìmáàmù ẹrù àjà ẹ má gbé fún pẹpẹ ẹrù àjà ẹ má gbé fún pẹpẹ wassalamu alaikum wa rahmatullahi. ẹrù àjà ẹ má gbé fún pẹpẹ. ọlọ́run kó bá dúpẹ́ fún bàbá wa Mukadam Agba Sheikh Suleiman Al-Barnawi Al-Ilorin, the Grand Mukadam of Ilorin Emirate.